Ẹ ǹlẹ́ ẹ̀yin ọmọ Yorùbá, á dára fún wa, kò ní dàálẹ̀ mọ́ wa lọ́wọ́. A ti wáyé a bára wa láyé, ayé ti mọ̀ wá, Ọlọ́run má jẹ́ ayé ó fayé hàn wá o. Kò sẹ́ni tí ó wà lẹ́nu iṣẹ́ kan tí ó bẹ̀ lọ́hùn kóhun ó má rí ṣe tàbí kágbéga ó má bá òun. Ayé máa tẹlòmíì, wọ́n máa tẹ̀ ẹ́ mọ́lẹ̀ fi gòkè tí ó sì sẹ́ni tí ó ké fún. Ẹlòmíì pàtẹ ọjà kalẹ̀ ládùúgbò, ayé ti mọ̀ ọ́ tipẹ́, kò ra agolo rọ́ọ̀bù ńbẹ̀. Débi yóò ra báírò kọ̀wé. Ẹlòmíì sì dé lójijì, òun ò sùn. Ọ̀rẹ́ mi má sùn o, tó bá sùn, o ò ní sùn. Ẹni ó bá sùn yóò débi tí ń lọ. Gbogbo ẹni tó bá sùn láyé, àwọn náà máa wí, èmi ò mọ ibi kankan. Èmi ò mọ nǹkan kan. Níbi tó mọ nǹkan kan yẹn, wọ́n mọ̀ ọ́ mọ́lé. Wọ́n máa wo tàǹfé. Wọ́n máa wo tàǹfé. Ẹ rí pé lómi tí wọ́n bá dé bòmí lójijì, àwọn títí ń ṣe tẹ́lifíṣàn, wọ́n wá balẹ̀ wọn lórí báyìí. Àwọn tí wọ́n bá mẹ́ wọ́n á sọ wọ́n dọmọ ọṣẹ́. Ayé burú o. Tó bá lórú iṣẹ́ yìí, wọn ò ní rí ọ tẹ̀ mọ́lẹ̀. Wọn ò ní ṣe kí ni? Wọn ò ní rí ọ tẹ̀ mọ́lẹ̀. Ẹ lọ bá tọ́jú orí olóńgbò kan tí irun rẹ̀ pọ̀ ńbẹ̀, tí ó pé irun wà lára rẹ̀. Orí olóńgbò, bá jẹ́ dúdú, bá jẹ́ pupa, bá jẹ́ funfun, láti jẹ́ orí olóńgbò. Eku àfè, àfè lórúkọ méjì, àfè ní jẹ́ àfèmí là á pàfè. Ẹ tọ́jú eku àfè kan tó pé pérépéré, bá jẹ́ gbígbẹ, bá jẹ́ tútù. Èso làpálàpá pupa, èso làpálàpá funfun. Èso láà pupa, èso láà funfun. Ẹ ti tọ́jú ẹ̀. Odidi àtàrí kan. Wèèpè, èso wèrèpè lọ́pọ̀lọpọ̀. Ewé igi ọ̀mọ̀. Ewé kí ni mo pè é? Ewé igi ọ̀mọ̀. Ẹ jà yọ pọ̀. Ẹ jà yọ pọ̀. Ọya ó di gígó. Ẹ bá ti jó tán, ẹ dà á sóyin. Ẹ lè fi mu tíì. Ẹ lè fi mu kókó gbóná. Ẹ sá máa lò ó. Wọn ò ní tẹ́ ọ mọ́lẹ̀, wọn náà gba ayé ṣe rere. Wákàtí ayọ̀ rẹ kò ní wáwọ̀ sẹ́yìn, yóò lù dandan ni. Ó ti kí wọn náà rọ́wọ́ mú. Ẹ lọ ṣiṣẹ́ yìí, yóò sì bá yín lára mu. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. +234 8032983298 +234 8133155111. Tẹ́ bá ti pè é tí ọ̀nà ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp number. Ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin. +22954651928 +22954651929. Níbo ni mo wà lórílẹ̀-èdè Nàìjíríà? Ọba Ìdẹ́kòròdú gáràjì, wọ́sáwọ̀ mọ́tò ti lọ báyìí kù. Ọbọ̀lẹ̀ ní Emily bus stop, Emily Street, number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà. Níbo ni mo wà lórílẹ̀-èdè Benin? Ní Kútọ́nù. Tó bá ti dé Kòté Dégàkàn, ibi Túndé Motors. Bí ẹ̀yin ọjà Túndé Motors mi wọ́n ń ta àǹtẹ̀kẹ́, ọ̀dọ̀ mi nìyẹn. Tó bá ti pè mí, tó bá ti débẹ̀, á dàrẹ́ẹ̀tì ẹ̀, ó wọlé. Tó á dára fún wa o. Ayé wa o, kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Wọ́n tó fẹ́ ra ọṣẹ àpòrò ọ̀fà ní, ọṣẹ àtúndè ní, ìyọ́nú ní, gbogbo ẹ̀ ń bẹ lórílẹ̀-èdè Benin. Ṣùgbọ́n Fẹ́mi ní kíkan. Fẹ́mi 20,000 CFA ní jẹ́ bẹ́ẹ̀. 20,000 CFA ní. Tí mo bá wọ orílẹ̀-èdè Benin, àwọn iṣẹ́ kan náà ń bẹ tó yẹ pé ẹ bá lóríṣiríṣi. Èyí tẹ́ ẹ bá tọ́jú ní sẹ́mi, ó ti sọ̀rọ̀ káàkan lẹ́ẹ̀kan ẹ bá. Ẹ dákun, mo fẹ́ pàkíyèsí wa kan. Mo ń dárúkọ iṣẹ́ kan lọ ní, ṣé ìjẹta kọ́ ni? Iṣẹ́ ẹ ní ẹ̀fọ́ yánrin. Á bọ ẹ̀fọ́ yánrin yìí ni. Omi rẹ̀, òun lá fi po iṣẹ́ yẹn. Ẹ rí níbi ọwọ́ ọ̀gbẹ̀yìn tí mò ń ká àmọ́ sá pé ewé efinrin. Ọmọ ló kó sí mi lẹ́mìí. Ọmọ yẹn kí n máa ṣe program ní, kí n fi ká sọ pé òru yóò dìde.
yóò jókòó tì mí. Mo fi sọ̀rọ̀ ni o. Kí n ṣe ní ìdájí kùtùkùtù, ọmọ kí n ṣe ní ọ̀sán báyìí yóò jókòó tì mí ni. Gbogbo ohun tí màá wí lòun náà máa wí. Bá a ṣe júwe àdúgbò, ọmọ táwọn wí ọmọ èké sì ni, kì í jọ ọmọ ọdún 6 lọ. Bá a ṣe júwe àdírẹ́sì gbogbo ẹ̀ yọ ká fàlejò pérépéré. Ẹ rí pé níbi ètò kan tí mò ń kà ní síjẹta kọ́ yẹn, níbi ọwọ́ ọ̀gbẹ̀yìn tí mò ń dákọ pé ire o, ire kàbìtì. Ẹgbọ́n rẹ̀ mẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ́díò fídíò ẹ máa gbọ́ ohun rẹ̀ mẹ́ tí wọ́n máa ní ire kàbìtì. Òun kan náà ni. Kí n tilẹ̀kùn mọ́rí jù bẹ́ẹ̀ lọ yóò wọlé wá bá mi. Yóò wọlé wá bá mi kó lọ ṣàánú wa ni. So kì í ṣe ewé efinrin o, ewé yánrin ni o. Kò sí ewé efinrin bẹ́ẹ̀ o, ewé yánrin. Ṣé ọ̀rọ̀ mi ti yé wa dáadáa báyìí nísìnyí? Ó sì jẹ́ nù. Yóò yẹ wá o, kò ní yé ẹlẹ́mu tá fẹ́, elédùà ṣe. Tí tá fẹ́, ẹlẹ́dàá wa kó lè jìnnà sí wa. Ẹ má ì tí ì lọ, ẹ̀ka ẹ̀yọ̀ kan, ń bọ̀.